Gíwá Aláàjì Surajudeen Adébáyọ̀ Lásìsì kú ọjọ́ bí ó Gíwá ẹgbẹ́ Ọbáyọ̀rí ọkùnrin àkìlẹ́jẹ́ bùkúyẹ kú ọjọ́ bí ó aṣọdúnmọ́dún bàbá ó wá pẹ́ láyé ọdún wáyàbò Lásìsì o. Ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún nítorí oyin ṣe tiẹ̀ nínú afárá, èjòlá ṣe tiẹ̀ lápá, èkùkù náà mọ́dún tiẹ̀ lárèrè. Mo fẹ́ máa kí anáwó bí ẹni tẹwọ́ ọlọ́jọ́ bíi wa tó ní. Gíwá Aláàjì Surajudeen Adébáyọ̀ Lásìsì ní jẹ́ ẹgbà bẹ́ẹ̀. Ọlọ́jọ́ bí ó aṣáájú àdínní Morocco Ṣómólú lẹ́kọ̀ọ́ ilé gangan ní Morocco ń ké sí o. Ààrẹ arígbábuwó ní mọ́ṣáláṣí lágbògún gangan ní Morocco ń ké sí. Ìdààmú ó kéré ó tóbi òní wọlé rẹ mo ṣàmì ọ̀rọ̀ òjèrè. Alátìlẹ́yìn ẹgbẹ́ Gbógeníyì ní Gòlú ọ̀gá olùmọ̀ṣù. Ẹ ń wò gbogbo ìbálòpọ̀ kọ́ ló ń doyún o. Gbogbo oyún tẹ́ ń wò yẹn kọ́ ní ń dọmọ wà láyé àdìtú ló jẹ́. Gbogbo ọmọ tẹ́ ń wò yẹn kọ́ ní yọmọ re. Gíwá ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin tí gbogbo akílẹ̀ Ìjẹ̀bú-Kúyẹ́ jẹ́ ẹni remu kò gún ẹ̀gbá rí. Aláàjì Surajudeen Adébáyọ̀ Lásìsì ṣe ìyanmọ̀ṣẹ̀rí ọ̀rọ̀. Aṣọ́dúnmọ́dún o. CEO Azukem Hotel àti Suralom Aluminium aṣoṣùmọṣù. Aṣèyíṣàmọ́dún aláṣẹ àtolùdarí Suralom Petroleum àti Suralom Property Limited níbikíbi mo kí ọ kí oríire. Sẹ́ríkì Kamorudeen Olúṣọlá Àkúkù ló ní máa kí ọ fún tọjọ́ òbí. Àwòràwò èèyàn rẹ̀ àtàtà ló ní kí n máa kí ọ wípé wà fún ṣèlú. Gíwá ọlọ́jọ́ bí ó gbogbo ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin tí akílẹ̀ Ìjẹ̀bú-Kúyẹ́ lábẹ́ bàbá wa ikú bàbá yèyé ọ̀gbágbá ọgbàtẹ̀wọlẹ̀ ọba Síkírù Adétọ́nà Àwùjalẹ̀ ló ní kí n máa kí ọdún tọjọ́ bí o. Bàbá ẹgbẹ́ Adémọ̀rin Kúyẹ́ àti ìyá ẹgbẹ́ Mọ́rọ́ǹkejì Adóyèégbé náà ń fàdúrà ránṣẹ́. Sẹ́ríkì Ọbáyọrí Kamorudeen Túkù CEO Solalink Global Protocol and Logistics Services Lagos Airport ló ní máa kéwì fún Gíwá òjèrè. Anáwó bí ẹni tẹwọ́ ọmọ ọkọ. Aṣètò oníwọ̀rọ̀ rẹ̀ Gíwá Aláàjì Surajudeen Adébáyọ̀ Lásìsì yóò ní mọ́ṣù. Ó yá Gíwá Aláàjì Surajudeen. Ó yá jẹ́ kórí rẹ̀ máa wú, mo fẹ́ máa kì í ní kíkí orí bí Ìjẹ̀bú o. Ọmọ Ìjẹ̀bú nìyẹn, ọmọ Ìjẹ̀bú gangan lèmi. Ìjẹ̀bú rí Ìjẹ̀bú ọmọ èrè ni wà. Ó yá Gíwá jẹ́ kórí rẹ̀ máa wú, mo fẹ́ máa kì í relé bàbá tiẹ̀. Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè ni wà. Àwa babalábíjú Ìjẹ̀bú ti ń fọkọ ẹ̀ jápé náà. Ǹlẹ́ ọmọ adúrún máa dé, ǹlẹ́ adúrún mọ́ṣù padìyẹ jẹ. Ọmọ aládìyẹ ògògò màgà. Eléyìí ti fẹ́ mi yẹ dùn máa wú. Ọmọ adìyẹ gorókò ó kò lé ara òró kù ara òró adìyẹ. Ọmọ ránṣẹ́ ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀. Ọ̀yọ̀ máa yọ̀ máa ń tí ṣe ni ọ̀dọ́ pani. Ọmọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe níjọ sí. Pupa tó mọ bẹ́ẹ̀ ṣe kúkú sí ilé. Ìjẹ̀bú ọmọ mo rẹ̀ yẹ máma rókò. Mo rókò tán ẹyẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ kò lọ. Ọmọ lọ́wọ́ ìṣẹ̀ǹbáyé. Owó kúkú ṣì tó gbòde kó tó dowó ẹrú kó tó dowó ọmọ. Ìran bàbá tó bí ọlọ́mọ tí ń ná dọ́là tẹ́lẹ̀ rí kó yìnbó tó dé. Gíwá o òyìnbó òun wá dé tán dọ́là ń pọ̀ sí. Ọmọ nígbò má dé ọmọ nígbò má wọ̀ ọ̀rọ̀ àjòjì tó bá wọ̀ gbòòrò yóò dẹ̀ ní ẹ̀bọ̀ra nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Gíwá o kékeré ilé bàbá tó bí ọlọ́mọ owó ni. Àgbàgbà nínú ilé bàbá tó bí ọlọ́mọ owó ni. Yàrá nínú ilé bàbá tó bí ọlọ́mọ owó ni. Ààfin nínú ilé bàbá tó bí ọlọ́mọ owó ni. Gíga nínú ilé bàbá tó bí ọlọ́mọ owó ni. Wo kúkú rí Ìjẹ̀bú tí ó lówó lọ́wọ́ o. Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè ni wà. Ọmọ Ládògún ṣàníyàn ìwọ gbọ́ngbọ́n ni. Lẹ́mẹ̀jì Ládògún tí wọ́n ń pè lẹ́nu kan ṣoṣo. Anáwó bí ẹni tẹwọ́ ọmọ ọkọ. Gbogbo ọjọ́ 16 lọ́dọọdún lọ́jọ́ bí ilẹ̀ o. Sẹ́ríkì Olúṣọlá Àkúkù mo jíjẹ́ tó rán mi o. Ó
ní kí n máa bá ọ kí igi wẹ́ Surajudeen Adébáyọ̀ Lásìsì wípé àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù àṣèyíṣàmọ́dún o. bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ẹ̀pì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú bí iye Ìjẹ̀bú wọtẹ́sẹ́ ìdílé ní kúkú ti wá ọmọ ìwòpin àjídà gan lè ní Ìdòwú ọmọ ogun ń bàjọ́.